ṣé Dr. Oriyomi Hamzat àti Dr. Yinka Ayefele ṣé àwọn méjèèjì ń ṣorogún òwò ni àbí kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Ẹ bá mi wo fídíò yìí náà ẹ̀yin. alẹ́ ní báre lóníkèéta tí àsìkò ẹ̀dá bá ti tó àsìkò ẹ̀dá ti tó nìyẹn pẹ̀lú àṣẹ. káwọn sọ fáwọn olólùfẹ́ pátápátá pé ó wà lórí Tiwantiwa rédíò, ó wà lórí Fresh FM rédíò nìbàdàn, a wà lórí Fresh FM Àkúrẹ́, a wà lórí Fresh FM Adó, Fresh FM Òṣogbo, Fresh FM Èkó, Fresh FM Abẹ́òkúta. lọ́wọ́ Ọlọ́run ní ká ti máa dúpẹ́, kì í ṣe mi. Ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀, Ọlọ́run ló máa rí bẹ́ẹ̀. a ṣe é gbéra wa bórí social media mọ́ búra wa. ó ṣe a máa kọ̀ndẹ́mù léṣẹ́ tèmi tó wàá máa pébì kan lọ wà ní ìsìn. ibi tó lọ wà ní ìsìn ibò ti dọ́dọ̀ wọn tó dọ́dọ̀ mi wọn ò gbà ń gbà náà ní nàá. nítorí bá wa gbà ọ́ tán tó wá wù wọ́n kó pín dandan kó o bè mí jẹ́ ẹ̀. gbogbo ó sì máa lọ ńgbà tí ń bínú. oníkúkú ń bẹ lámù. tí n bá ní o fi tiẹ̀ kún tèmi kí tèmi ó dáa sí kí tiẹ̀ náà dáa sí. tó o bá sì rò pé ọ̀nà wa ò papọ̀ kí ló wá dìjà torí Ọlọ́run. èmi ò ní jà mọ́ ẹni tó lóun bá ti gbàdúrà rẹ̀ kò ní ìdí ìjà mọ́ náà. àmọ̀ wàá ṣe nǹkan àmọ̀ wàá rógo. ẹ má torí àwíjàre máa sọ̀sọ́kùsọ ọ̀rọ̀ káàkiri. mo bù ọ́ lélẹ́yìn pọ́n sọ nǹkan kan míì máa ń pe Oriyomi ju tó bá jẹ́ òdodo lọ. tó o bá tún sọ nǹkan kan míì ka Oriyomi ju tó bá jẹ́ òdodo lọ. bú mi tí n bá ṣàìdá ṣùgbọ́n tí n bá ṣe dáadáa fún ọ tí mo bá ṣe ni ọ sọ. mọ́ra bú mi má zoom pé mo fẹ́ ṣe báyìí ní tí mo bá ṣe gangan ni ọ sọ. nítorí tèmi kọ́ o nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fìwà ìmoore rẹ̀ kú bá mi. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television. Tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti máa subscribe kẹ̀dẹ̀ máa follow wa. Ẹ like fídíò yìí kẹ́sì máa fi èrò yín nípa ọ̀rọ̀ tá a tún mú wáyé ẹ máa bá mi sọ sí comment kẹ́sì máa bá mi share fídíò yìí kó máa lọ lórí gbogbo ayélujára. Ṣàdédé ni mo ṣe alábàápàdé fídíò tí àjìjọ wò tán yìí ní orí ayélujára. Mo sì rí tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n ń bọ́ ohùn gidi. Ohun yẹn lágbára ni mo ṣe wò pé ṣé kìí ṣe pé àwọn àti Dr. Yinka Ayefele pé àwọn méjèèjì jọ ń ṣe orogún òwò ṣáàtò kò kúkú síbi tí orogún òwò sí. Àmọ́ nígbà tí mo wá investigate fídíò yẹn dáadáa mo wá rí wípé kọ́lọ́ má jẹ́ kí aṣoore fún aláìmoore. Irú scenario tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Muyideen àti Pastor Gabriel ló dàbí ìgbà wípé ó ṣẹlẹ̀ láàrin Dr. Oriyomi Hamzat àti arákùnrin kan tó jẹ́ adẹ́rìnpòṣónú lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn èèyàn máa ń pè ní funny thinker. Fún àǹfààní àwa tí a ti gbàgbé ohun tó ṣẹlẹ̀ àbí àwa tí a ti ẹ̀ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ rárá ẹ jẹ́ kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gangan. I think sometimes last year Alhaji Dr. Oriyomi Hamzat wọ́n ṣe alábàápàdé arákùnrin kan lórí ayélujára TikTok. Wọ́n dẹ̀ rí talent ẹ̀ pé talent bọ̀bọ̀ yìí ó máa good fún radio presentation tí wọ́n dẹ̀ invite ẹ̀ wá sí Àgídìgbò. Kódà invitation tó fún funny thinker ń gbà yẹn arákùnrin yẹn ò mọ̀ pé wọ́n fẹ́ fóun ní employment ní. Gẹ́gẹ́ bí Dr. Oriyomi Hamzat ṣe jẹ́ philanthropist tó máa ń ṣàánú fáwọn èèyàn, I think pé wọ́n ṣá employ funny thinker wọ́n sì ní pé kó darapọ̀ mọ́ Àgídìgbò. Inú funny thinker dẹ̀ dùn, ó fẹ̀mí ìmoore hàn, ó dọ̀bálẹ̀ gbalaja, ó kí Dr. Oriyomi Hamzat. Kódà àwọn méjèèjì wọ́n jọ jẹ wọ́n jọ mu. Ọ̀pọ̀ ló dẹ̀ ń praise Dr. Oriyomi Hamzat because ẹ mọ̀ pé irú oore báyìí náà ni a máa ń gbàdúrà pé ká máa rí ní àwùjọ wa. Kódà àwọn tún dúró síbẹ̀ wọ́n tún ṣe bẹ̀bẹ̀ wọ́n tún fún funny thinker ní ilẹ̀ ní inú àwọn estate tí wọ́n ń tà. Báyìí ni funny thinker ṣàṣe di ẹni tó ń ṣe presentation lórí Àgídìgbò radio station o. Àmọ́ ṣàdédé la tún rí wípé funny thinker tó bọ́ sórí ayélujára lọ́jọ́ ọjọ́ kan tó bẹ̀rẹ̀ sí ní fẹnu tẹ́ńbẹ́lú Dr. Oriyomi Hamzat ló bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi tó ń drag wọn lọ́tún drag wọn lọ́sì. Ọ̀pọ̀ dẹ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀, ṣé wọ́n ti níjà tẹ́lẹ̀ ni àbí kí ló ń lọ gangan. At the end of the day a ṣáà find out wípé funny thinker ti kúrò lọ́dọ̀ Dr. Oriyomi Hamzat kò bá wọn ṣiṣẹ́ mọ́ ní Àgídìgbò. Funny thinker sì allege wípé Dr. Oriyomi Hamzat wọ́n fóun ní àwọn terms and conditions kan tó yẹ pé kò bá òun lára mu. Kódà àwọn ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn ó jẹ́ kí ọ̀pọ̀ wa máa wò wípé kí ló dé tí ó fẹ́ dàbí gbà pé Alhaji fẹ́ máa jẹ́
Alhaji Oriyomi Hamzat fẹ́ máa jẹ́ tó fẹ́ di afẹ́ ajẹmọ́fẹ́ ayó pé wọ́n ṣe Funny Thinker lóore wọ́n tún fẹ́ fún ní freedom ọ̀pọ̀ wa la ṣáà ń fi ẹnu làǹbà sí Dr. Oriyomi Hamzat left and right dragging yẹn ṣáà pọ̀ lórí ayélujára tó ṣe pé yẹn gan ló wá mú kí Dr. Oriyomi Hamzat kan fohùn lẹ̀ síta pé kí ló dé kí ló ṣẹlẹ̀ arákùnrin mi ò ṣẹ̀ ẹ́ náà kí ló dé tí òun bà mí ní orúkọ jẹ́ má tún jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ o yà dánu dúró bí tó sọ dé èyí tó ti sọ yẹn mo bùn ẹ́ ṣàrà filé mọ́ bíbẹ̀ oore ni mo ṣe ẹ́ tó bá ti wá dàbí ìgbà wípé oore yẹn fẹ́ máa dìbì pé àwọn fa Funny Thinker lé Ọlọ́run lọ́wọ́ o wípé kó máa lọ àwọn yọ̀ǹda ẹ̀ àmọ́ ilẹ̀ táwọn fún àwọn ò gbà padà lọ́wọ́ ẹ̀ o àwọn ò sì sọ wípé kó má jẹ́ tiẹ̀ ọdún Funny Thinker ń sọ wípé wọn fún òun nílẹ̀ yẹn o pé òun kàn fojú rí ilẹ̀ ni wọ́n gbé ìwé ilẹ̀ ilé òun lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ó ṣáà lọ bẹ́ẹ̀ ìgbà tó tún yá àtún rí pé Funny Thinker ti lọ gbaṣẹ́ lọ́dọ̀ Dr. Yinka Ayefele ṣe mọ̀ pé Dr. Yinka Ayefele náà dẹ̀ ní àwọn náà ní radio stations lóríṣiríṣi káàkiri ní Nàìjíríà wọ́n ní Ìbàdàn wọ́n ní everywhere almost every southwest ni wọ́n ti ní radio station kó ẹ̀ promise Funny Thinker wípé orí gbogbo àwọn radio stations àwọn ló ti máa sọ̀rọ̀. alẹ́ ní ìbáre lóníkèéta tí àsìkò ẹ̀dá bá ti tó àsìkò ẹ̀dá ti tó nìyẹn pẹ̀lú àṣẹ. Àwọn sọ fáwọn olólùfẹ́ pátápátá pé ó wà lórí Tiwantiwa rédíò ó wà lórí Fresh FM rédíò nìbàdàn àwa lórí Fresh FM Àkúrẹ́ àwa lórí Fresh FM Adó Fresh FM Òṣogbo Fresh FM Èkó Fresh FM Abẹ́òkúta lọ́wọ́ Ọlọ́run ní ká ti máa dúpẹ́ kì í ṣe mi Ọlọ́run ló kọ bẹ́ẹ̀ Ọlọ́run ló máa rí bẹ́ẹ̀. àmọ́ tó ṣe wípé látìgbà náà èmi ò lè ka iye radio station tó jẹ́ ti Dr. Yinka Ayefele tí wọ́n ti promise pé Funny Thinker ti máa sọ̀rọ̀ tá a ti gbọ́ ohun Funny Thinker o bóyá èmi ni mi ò wá tí gbọ́ ohun ẹ̀ ní kankan nínú àwọn radio station yẹn o ó ṣeé ṣe kẹ́yìn tẹ́ ń wò mí kẹ́ ẹ ti gbọ́ o ẹ máa bá mi fi sí comment tó bá ṣe pé lóòótọ́ lẹ́yìn ti gbọ́ ohun ẹ̀ ní gbogbo àwọn radio stations tí wọ́n ti promise pé yóò máa sọ̀rọ̀ ṣé ó sì ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣé a ṣì ń gbọ́ ohun ẹ̀ ṣó sì ń ṣe program láwọn radio stations yẹn àbí kò ṣeé mọ́ kí ló ń ṣẹlẹ̀ after ìgbà yẹn a ṣàtúrí wípé Funny Thinker tún bọ́ síta ó tún wá bẹ Dr. Oriyomi Hamzat ó dẹ̀ seek forgiveness wípé wọ́n jọ kó má bínú ṣùgbọ́n ní ọmọdé ò kí ń mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ó dọ̀bálẹ̀ ó ṣe fídíò ó bẹ̀ wọ́n pé kán má bínú gbogbo wa láti mọ̀ pé Dr. Oriyomi Hamzat lélẹ́yìí bàbá ọmọ kéékèèké kúkú ni wọ́n kì í sábà ń bínú sáwọn ọmọ kéékèèké wọ́n ṣàṣọ ẹni tì mọ́ nípa ọ̀rọ̀ Funny Thinker wọ́n dá a lé Funny Thinker náà sì rèé òun náà move ahead àmọ́ nǹkan tí mo fẹ́ kí mi àti ẹ̀yin olólùfẹ́ wa ká jíjọ gbéyẹ̀wò ni wípé kí ló dé tá fi sábà máa ń rí ìtúká láàrin olóore àtẹni tó bá ṣoore fún bó ṣe ṣe wípé olóore wà bẹ́ẹ̀ ni àwọn tó máa rí oore yẹn gbà wà nínú àwọn tá wá rí oore gbà aláwọn tó máa mọ oore aláwọn tí kò ní mọ oore aláwọn tó máa mọ oore tó ṣe wípé gbogbo ìgbésí ayé wọn báyìí kódà tí wọ́n bá tún tún ayé wá wọ́n á tún máa rántí oore téèyàn kan ṣe fún wọn ni àmọ́ ṣe rí àwọn tí ó ṣe wípé kò sírú oore tẹ́ lè ṣe fún wọn kódà kẹ́ fi gbogbo ìgbésí ayé wọn ṣoore fún wọn wọn ò ní mọ oore yẹn náà ni irú wọn la máa ń pè ní abàràmọ̀ọ́re jẹ bẹ́ẹ̀ sì ni àwọn tó ń ṣoore yìí náà ẹlẹ́ran ara ni wọ́n tí wọ́n bá pàdé ẹni tí ò mọ̀ọ́re àbí tán máa ṣoore fún aláìmọ̀ọ́re ó máa ń dùn wọ́n lọ́kàn ó máa ń dùn wọ́n gidi gan wípé oore mo sì ṣe fún lágbájá yìí o tó fẹ́ dìbì mọ́ mi lọ́wọ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn lọ́pọ̀ ìgbà àmọ́ kí ló dé kí ló máa ń fa ìtúká láàrin olóore àti ẹni tó bá ṣoore fún ẹ̀yin èèyàn ẹ máa bá mi fèrò yín nípa sí comment section aláìmoore nínú ète wọn wọ́n máa ń jẹ́ kí olóore wọn kó padà wá kọlù ẹni tí kò yẹ kó kọlù wọ́n máa ń jẹ́ kí olóore wọn kó ṣìwàwù níbi tán bá ti ń wo ètekéte wọn wọ́n máa ń jẹ́ kí olóore wọn kó ṣẹ̀ sẹ́ni tí kò yẹ kó ṣẹ̀ sí ẹ̀yin náà woru scenario Funny Thinker àti Dr. Oriyomi Hamzat let's now assume wípé Ọlọ́run fún Dr. Oriyomi Hamzat àti Dr. Yinka Ayefele ní ẹ̀mí sùúrù àti làákàyè láti fi lè gbé ọ̀rọ̀ ẹ worú ìwà tí Funny Thinker wò láàrin yẹn wípé torí pé ó fẹ́ lọ gba oore lọ́dọ̀ Dr. Yinka Ayefele òun fẹnu tẹ́ńbẹ́lú Dr. Oriyomi Hamzat tó ti ṣe ẹ́ lóore rí tẹ́lẹ̀ òun fẹnu tàbùkù ẹ̀ nítorí pé ó fẹ́ rí mi ìgbà lọ́wọ́ ẹlòmíì táwọn méjèèjì ò bá wá lo wisdom wọn kí lẹ lérò wípé ọ̀rọ̀ yẹn á ti dá sílẹ̀ á ti dá ìkùnsínú tí ò ní parí lẹ̀ láàrin àwọn méjèèjì
á ti dá orogún òwò á di ọ̀tẹ̀ láàrin àwọn méjèèjì á wá di nǹkan tó yẹ pé Táyé wà mọ́ fojú aburú wo Kẹ́hìndé Kẹ́hìndé ò ní fojú re wo Táyé tó sì ṣe wípé aláìmoore ló dá gbogbo orúkúdù yẹn sílẹ̀. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Kí ló dé tó yẹ pé ìwà ìwọ́pọ̀ láàrin àwa aláwọ̀ dúdú especially àwa Yorùbá a ní ìwà wípé ká má lè fẹ̀mí ìmoore hàn sẹ́ni tó bá ṣe wá lóore. Ẹ má gbàgbé láti máa subscribe kẹ̀dẹ̀ máa follow wa. Ẹ like fídíò ẹ máa bá mi share kó máa lọ lórí ayélujára. Ire o.